Koikimedia, we're bringing the world closer to your doorstep. Koikimedia, 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 we're bringing the world closer to your doorstep. Koikimedia, 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 we bring you the world closer to your doorstep. Àwọn sálárà àgbáyé dá, àwa ló láṣà àti èdè. Ìgbéde lárugẹ nílẹ̀ Oòduà o, àwa gangan ni bàbá. Koikimedia, 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 we bring you the world closer to your doorstep. They never sabi wetin we carry for her. But we dey move closer before dem go sabi. I said they never know wetin we carry for body. But we dey move closer before dem go sabi. Ọ̀gbìn lọ lọ́jà ẹyẹ, ìléhùn ló ló lajú. Ẹyẹ tó lórí gbogbo bí àdó ọ̀pẹ̀tẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Kàtúmọ̀nù ọgbọ́n pẹ̀lẹ́ lórí ìlú ọjà. Ojú ọjọ́ bá lè gbé wá. Ọmọ òdùdú wá ṣe kiri. Ẹ̀sìn lé fún ẹ̀kọ́ adúláwọ̀. Kálẹ́jọ́ ìmọ̀gbé. Kéèlẹ̀ ilé rí. Àwa lè gba ògo ilé wa. Ká ṣiṣẹ́ kálẹ́jọ́ gbàdé. Kálẹ́ gbàdé adé adúláwọ̀. Àwa ni mọ̀lẹ́ tí yóò tàn káàkiri. Koikimedia, àwa là ń gbé tó lárugẹ. That's right. Ẹgbẹ́ polówó ọjà wà káyé gbúgbà yín jẹ. Ẹ̀kálẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin olólùfẹ́ Koikimedia, gbogbo ẹ̀yin olólùfẹ́ ajìjàgbara pátápátá ẹ̀kálẹ́, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò, ẹ jẹ́ kó lọ kó go viral. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pín. Ní alẹ́ gẹ́gẹ́ bí a ti máa ń ṣe, gbogbo wa náà láti mọ bí a ti máa ń ṣe, pé a máa ń wá fún àdúrà àti ìgbaniníyàmọ̀ràn fún ọ̀rọ̀ Yoruba Nation. Gbogbo wa láti mọ bí a ti máa ń ṣe ní ọjọ́jọ́ ìsinmi, nítorí pé ìrìn àjò tí a gbé dání a gbọ́dọ̀ yọwọ́ àdúrà sí ẹ̀yìn nínú ẹ̀. A nílò àdúrà nínú ìrìn àjò tí a gbé dání. Bí mo ti wá ń wọlé, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ bẹ̀rẹ̀, mo fi kí ọ̀gá mi pàtàkì. Màá tún máa pe bàbá náà, màá tún máa pè ní bàbá tèmi. Bẹ́ẹ̀ ni màá máa pè wọ́n ní ọ̀gá mi. Bí mo ṣe ń pè wọ́n lọ́gàá mi náà ni mo tún ń pè wọ́n ní bàbá tèmi. Mr. OLAYOMI KOIKI, ẹni tí gbogbo wa ti mọ̀ náà ni bí ẹni mowó. Mr. OLAYOMI KOIKI, mo kí yín ẹ káalẹ́, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Mo tara bẹ́ẹ̀ mo kí gbogbo àwọn olólùfẹ́ Koikimedia tí ẹ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a bá ti ń wà lórí ìkànnì. Ẹ̀yin tẹ́ ń fowó ràn wá lọ́wọ́ ni àkíyín pé ẹ káalẹ́ o, iná ò ní tọ́ lọ́wọ́ yín o, ẹ ní sọmọ́nu. Ọdún tuntun la ń múra yín, àtèmi àtẹ̀yìn àjọ máa la ọdún ìjà láyọ̀ àtàlàáfíà ni, àjọ máa mú àmọ́dún ni, àjọ máa ṣe ọdún náà nínú ọrọ̀ àti àlàáfíà. Èyí tó kù tọ́dún yìí tí ó fi parí bí ọjọ́ bí mẹ́ta tó kù yìí, àtèmi àtẹ̀yìn àní gbé ọmọ sí, àní fọwọ́ wa gbọ́mọ sí, bẹ́ẹ̀ ni àní fọwọ́ wa gbáya sí. Mo tara bẹ́ẹ̀ mo kí bàbá mi Professor Banji Akitoye, bàbá dáadáa, bàbá tó mọyì ọmọ, pé bàbá ẹ kú ara fẹ́ra, ẹ kú ọ̀rọ̀ ènìyàn. Mo kí yín ẹ kú sùúrù. Lóòótọ́ ìyá náà ti dàgbà, ṣùgbọ́n kò sí bó ṣe máa jẹ́ tí ìyàwó ẹni tá kú lójú èèyàn tí kò ní dùnyàn díẹ̀. Ìyàwó ẹni la pé. Mo kí yín bàbá, ẹ kú sùúrù. Mo gbà ládùúrà Ọlọ́run ọba ó máa bá mi lọ́ra ẹ̀mí ẹ kó wa délẹ̀ lérí.
mo wá tara bẹ́ẹ̀ mo kí bàbá mi olóyè májàsọ́lá Ìgbòho Òòṣà owó àbádámì. Mo kí yín sà, bàbá mi ẹ káalẹ́ o, ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú ìfọmọ ènìyàn ṣe o, ẹ kú kó lè dá, ẹ kú àdúró tì wá, ẹ ṣé gan ni bàbá dáadáa, bàbá tó mọ iyì ọmọ, ẹ ṣé gan ni ẹ kú àdúró tì wá. A máa gba àlejò pàtàkì kan ní alẹ́ ní orí ètò yìí, ní kò pẹ́ yìí, fún wa kejì kú nísìn, à ń try láti bóṣẹ̀ níbẹ̀ yẹn, a máa try láti gbé pásọ̀ wa kan bọ̀ ní orí ètò ní alẹ́ tí ó máa fún wa ní àdúrà. Gẹ́gẹ́ bí a ṣe sọ, a ní ohun tí à ń ṣe yìí, ìrìnàjò tá à ń rìn, a nílò àdúrà, a nílò owó, a ní gbogbo nǹkan la nílò. Bẹ́ẹ̀ ni, nítorí pé kò ń ṣe ọ̀fẹ́, gbogbo nǹkan la nílò. Ẹ ṣé gan ni tí bẹ́ẹ̀ ṣe ń. Ẹ jọ̀ọ́ bí ẹ ti ń darapọ̀ mọ́ wa, mo bẹ̀ yín, mo rọ̀ yín ni, ẹ ṣe ìrànlọ́wọ́ kan fún mi, ẹ kàn bá mi share ètò yìí, ẹ bá mi share nítorí pé ètò yìí máa gbà wá lé àkókò díẹ̀. A dẹ̀ ní àwọn mẹ́sẹ̀gì pàtàkì tí a fẹ́ deliver lé alẹ́ yìí after ìgbà tí bàbá wa ta bá pè wọ́n, tí wọ́n bá gbàdúrà fún gbogbo ọmọ Yorùbá. Bí wọ́n bá ṣe ń gbàdúrà, mo wá ká máa ṣe àmì, sí ohun tí bàbá náà bá ti ń tó àdúrà tó bá ti ń gbà. A ní mẹ́sẹ̀gì pàtàkì bí mo ṣe sọ lálẹ́, ṣùgbọ́n a máa gbé bàbá náà wọlé kó tó di pé a bẹ̀rẹ̀ sí ń deliver mẹ́sẹ̀gì tí à ń sọ yìí. Ẹ má gbàgbé, a kú ojúlọ́nà rally wa tí ó ń bọ̀, tí ó máa bẹ̀rẹ̀ ní ọdún tó ń bọ̀, tí wọ́n máa kéde ẹ̀ láìpẹ́ láì jìnnà. A kú ìfojúsọ́nà. Ẹ má bínú sí wa o, a fẹ́ try láti pe bàbá náà tó fẹ́ gbàdúrà fún wa ni. Ẹ jọ̀ọ́ ẹ ṣáà bá wa share ètò, ẹ jọ̀ọ́ a bẹ̀ yín ni, a rọ̀ yín, ẹ bá wa share. Ẹ jọ̀ọ́ ẹ bá wa gbọ́ lé share button, ẹ jọ̀ọ́ a bẹ̀ yín ni, a rọ̀ yín ni. Ọwọ́ tẹ fi ń tẹ̀ náà ẹ ní fi gbọ́mọ sí o. Ẹ ṣé gan ni, ẹ ṣé gan ni. Ẹ bá mi pe àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn kan darapọ̀ mọ́ wa fún program. Ẹ má bínú, fóònù náà ti tàn bẹ́ẹ̀ yẹn, a máa tó pe pásọ̀ wá ń sìn. Koikimedia, we're bringing the world closer to your doorstep. Koikimedia. Koikimedia. Koikimedia, we bringing the world closer to. The customer you're calling is not To your doorstep. Koikimedia. Ẹ má bínú sí wa o, à ń gbìyànjú láti pe pásọ̀ wa ni. Báyìí pé wọ́n ti ń try nọ́mbà wa padà, ẹ jẹ́ á padà pè wọ́n. Hello? Ẹ kálẹ́ sà, ní pásọ̀. Ṣé ó ti yá? Bẹ́ẹ̀ ni sà, ẹ ti wà live pẹ̀lú wa ń sìn lórí Koikimedia. Kí ló wá ṣe network? Ẹ má bínú sí wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, network yẹn fẹ́ máa ṣe bákan bákan ni bí a ti ń pè wọ́n padà.
ẹ kálẹ́ sà lẹ́ẹ̀kan sí bàbá wa. Àpò ètò àpò ìpàdé. Ẹ ṣé gan ni bàbá wa. Gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti kọ́ wa, ká fi gbogbo lé Ọlọ́run Olódùmarè lọ́wọ́ ká tó tẹ̀síwájú. Bẹ́ẹ̀ni sà. Ẹ jẹ́ ká gbàdúrà. Àpáta ayérayé Ọlọ́run ìgbàlà, Ọlọ́run òmìnira, Ọlọ́run orílẹ̀-èdè Yorùbá, a gbé ọ̀gá yìn ọ́ nítorí pé ẹ ṣeun, nítorí pé àánú yẹn dúró títí láéláé. A dúpẹ́ fún àti bàbá wa ṣe Sunday Igboho àti gbogbo àwọn adarí lẹ́ka òjẹ̀ka. A dúpẹ́ fún ilé-iṣẹ́ Koikimedia. A dúpẹ́ fún àgbékalẹ̀ ètò ńlá yìí, Olúwa ìgbà ọ̀fẹ́ wa. Àmín. A dúpẹ́ fún ààbò yín, ìpamọ́ yín. A dúpẹ́ fún ọdún yìí tó ń parí lọ, ẹ mú wa rópin ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ kí ó rópin wa, ẹgbà ọpẹ́ wa. Àmín àṣẹ A ìdò. dúpẹ́ fún àdúpẹ́ àrígbà. A dúpẹ́ nítorí wípé ẹ rántí orílẹ̀-èdè Yorùbá láti kó wa kúrò láti gbà wá lóko ẹrú. A dúpẹ́ ẹgbàgbé ìran Yorùbá, ẹ fi ìran Yorùbá sílẹ̀. A yàn ẹgbà ọpẹ́ wa. Àmín Ọlọ́run. Ní ti ẹ̀sẹ̀, Olódùmarè á fi ètò ilé yín lọ́wọ́. Bí ètò ṣe ń bẹ̀rẹ̀ ní àṣálẹ́ òní tó ń tẹ̀síwájú, Olúwa ẹ máa bá wa tẹ̀síwájú. Àmín. Ètò náà, Olúwa ẹ máa bá wa ṣe lọ. A fi gbogbo àwọn ikọ̀ àti ìrújú rẹ pátá tó ń lò lórí ètò ìbẹ̀rẹ̀ látòrí CEO wa, the Koikimedia himself, and all the schools and all the people they are working together. Pátápátá, Olúwa ló wọn ní agbára, Àmín. ló wọn ní okun. Àmín. Àgbà aládùúgbò pé ilé-iṣẹ́ yìí kò ní jóná. Àmín. Ilé-iṣẹ́ yìí yóò máa tẹ̀síwájú. Àmín. Àgbàdo àti gbogbo ẹ̀yìn tó tún wọlé kò ní ta ṣe ìjáde. Àmín. Orílẹ̀-èdè Yorùbá náà tá a wá ń polongo tá à ń bẹ̀bẹ̀ fún Ọlọ́run tó máa yóò bá wa ṣe. Àmín. Má ṣe pé wàhálà yín, wàhálà wa gbogbo kò ní já sásán. Àmín. Orílẹ̀ òṣìṣẹ́ Àmín. bẹ́ẹ̀ èyí padà. Àmín. Jésù Olúwa wa. Àmín. 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 Ẹ ṣeun. Ẹ kú ètò. Ẹ ṣé gan ni sà bàbá wa. Ẹ ṣé gan ni sà. Yes, sir. Ẹ ṣeun sà. Àdúrà náà ni ẹ ti gbọ́ ní ẹnu bàbá wa, pásítọ̀ wa, ẹni pàtàkì ni wọ́n nínú ẹgbẹ́ yọ̀ǹkà. Bàbá dáadáa ni wọ́n tí wọ́n dúró takuntakun. Ó yẹ kí wọ́n gbà wá ní ọ̀rọ̀ ìṣítí, ṣùgbọ́n bàbá ṣẹ̀dé láti ìrìn àjò kan ní nípasẹ̀ Yorùbá yìí náà ni. Ẹ̀yin tẹ́ bá fọ́lò Koikimedia lánàá, ẹ máa rí i pé bàbá yìí wọ́n pè síbẹ̀ tí wọ́n dẹ̀ sọ ibi tí wọ́n wà lánàá yẹn tí wọ́n sọ. Iṣẹ́ lọ́tún lósì náà ni bàbá ń ṣe kiri láti rí i pé ká lè bọ́ kò lóko ẹrú náà ni bàbá yìí ń ṣe kiri lọ́tún lósì. Mo dẹ̀ gbàládùra gbogbo yín bẹ ṣe ń sá kiri, gbogbo wa bá ṣe ń sá kiri lọ́tún lósì láti pé ká lè bọ́ kò lóko ẹrú. A ní sá lékú lọ́wọ́ o, a ní kó sẹ́nu pàkúté ikú o, ọfà ọ̀tá ò ní bà wá o, àṣìyìnbọn kò ní bà wá o, a ní ṣìlẹ̀tẹ̀. Iṣẹ́ náà a ṣe délẹ̀ lérí, a kó àwọn èèyàn tá à ń kó lọ, a kó wọn délẹ̀ lérí, nítorí pé àwa ni Ọlọ́run Elédùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ ọ̀sìn. Bẹ́ẹ̀ ni àwa tí Ọlọ́run dẹ̀ wá ń lò yẹn kò ní sún wa, kò ní rẹ̀ wá o. Ẹ dé gbẹ̀yìn tẹ jẹ́ dídà Yorùbá tó máa ń fún yín lé àmọ̀ràn, òun náà lẹ ti mọ̀, bàbá Prophet Ṣẹ́gun Adébáyọ̀, tí bàbá náà dúró ti Yorùbá Nation wípé àfi tí wọ́n bá pín Nàìjíríà, wípé àdàbí tí wọ́n bá fi pín Nàìjíríà nìkan, tí bàbá yìí ò ní ohun méjì tó ń pè ju wípé kó pín Nàìjíríà. Bàbá yìí tó ń sọ, wọ́n náà wọn ò lè gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà mọ́, wọ́n ní orílẹ̀-èdè Yorùbá Nation lọ́wọ́n lè gbàdúrà fún. Bàbá dáadáa, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín, irú àwọn bàbá táwa mọ̀ sí ìránṣẹ́ Ọlọ́run nìyẹn. Kò ń ṣe bàbá tó mọ òótọ́ tó wá ń parọ́ tàn gbogbo àwọn mẹ̀kúnnù tó ní ẹ lọ máa gbàdúrà, ẹ máa lọ rí òkè, ẹ máa gbàdúrà fún Nàìjíríà tí òun ṣe ìlú kan tí òun ṣiṣẹ́ fún wa. Òun ni bàbá kan tẹ̀ ṣe ń tàn wá, tẹni ká lọ máa gbàdúrà fún. Ojú tàwa ti la o, àwa ò gbàdúrà fún Nàìjíríà mọ́, orílẹ̀-èdè Yorùbá làwa máa gbàdúrà fún.
bàbá prophet Ṣẹ́gun Adébáyọ̀ ẹ máa gbọ́ wọn láìpẹ́ láì jìnnà ohun tí wọ́n fi léde lé bí ọjọ́ bíi 3 sí 4 sẹ́yìn. Olúwa ní tẹ́ ẹ̀ bá tún ṣọ́ra Nàìjíríà wọ́n tún máa pa olórí àwọn àmì yẹn. The Lord said, if care is not taken, the new chief of army staff will be killed. Ẹ̀mí wá sọ fún mi pé ìmọ̀ kan ń lọ lọ́wọ́. The Spirit of the Lord told me that an agenda Ẹ wá wé mo ti is kìlọ̀ going on. fún pírẹ́sídẹ̀ntì Olúwa ti rán mi sí Your pírẹ́sídẹ̀ntì. president, the Lord sent me to him that the president will not regret. Ìmọ̀ kan ń lọ lọ́wọ́. There is an agenda going on. President Tinubu President Tinubu, pín orílẹ̀-èdè yìí. divide this nation. Ó ní orí ọ̀fẹ́ láti pín báyìí. You have the grace to do that now. Pín orílẹ̀-èdè yọ. Divide this nation. Gbogbo ẹ̀yin àmì Yíbò. All army from the east, Ẹ̀yin àmì Niger Delta mi dúpẹ́ ti from Yorùbá. Niger Delta, southwest. Ẹ̀yin àmì Hausa ẹ̀wà Armies of the vigilant. northern part of the country be vigilant. Àwọn Fúlàní ẹ fẹ́ ṣe nǹkan burúkú kan. The Fulanis have an evil agenda. Ẹ̀wà vigilant. Be vigilant. President Tinubu President Tinubu, ṣọ́ra nínú azorọ́ọ̀kì ẹ̀yẹ. Màá tún sọ wájú yín. I will repeat whatever the Lord says in your presence. Pín orílẹ̀-èdè yìí. Divide this nation. Pín orílẹ̀-èdè yìí. Divide this nation. Kò sí òpó kankan mọ́ ẹ̀kan tara There yín is jẹ. no more pillar, no more pole or pole in the President country. Tinubu ṣọ́ra fáwọn President Fúlàní. Tinubu, be careful with the Fulanis. Be watchful. Ṣé orí ẹni tó fi ṣe backbone ẹ ṣọ́ra Be fún. careful with that person that you made your backbone. Nakamba Selida Natali Virginia. Ṣọ́ra fún. Be careful operating in my own office. Ojú Olúwa bá wé òun lèmi yóò wé o. I will say whatever the Lord says. Èmi ò ní yí padà. I will not change it. Ní orílẹ̀-èdè yìí. Divide this nation. À ń ṣe one. We are not united at all. À ń ṣe one. We are not united No at one all. Nigeria. There's no one Nigeria. Nigeria. There's no one Nigeria. Nigeria. Ní orílẹ̀-èdè yìí. Divide this nation. Káyé ṣe láìláì. And let's stop telling ourselves lies. Ní orílẹ̀-èdè yìí. Divide this nation. Kò sí nǹkan kan mọ́. Nothing more. Ètò bá ti lè pé wo bí ìgbà ẹ̀kan lọ́lọ́run máa wá dárí jì ẹ́. It's Gbogbo ẹ̀yẹ when tó you ti jẹ. divide, that's when God will divide you all your sins. Will forgive you all your sins. Tọ́lọ́wọ́ ò bá ráwọn wòlíì ẹ̀ ó rán mi o. If God has not sent your prophet, he has sent me. Tó mọ̀ pé ọba kan ń bẹ nígbà kan. You know, there's a king sometimes ago. Dúpẹ́ lọ sínú Bíbélì ni o. I'm not prophets that will be interchanging things for you. Gbogbo àwọn wòlíì yẹn ń sọ àsọtẹ́lẹ̀. All those prophets they were prophesying Ọba kò pẹ́. that when you leave go king, Àárín ọkọ̀ jago ṣẹ́gun. you can see that you went to the battle, you came back Àwọn victorious. ìròyìn wá wò pé. And the chiefs were not looking at, Wòlíì kan níbi. there is still a prophet in this town. Ọba yẹn ní tání. And the prophet said, who is that Wọ́n ní king? Màkáyà ni. There's a king Micaiah, prophet Micaiah. Go and call him for me. Olúwa sọ Màkáyà pé. We not told Micaiah Wọ́n that bọ̀ wá bá ẹ. they are coming to you. Má yí padà. Don't change your voice. Sọ fún pé Tell him that tó bá lọ ogun kò ní if dé. he goes to that battle, he's not going to come back. Èmi mo bá ẹ sọ̀rọ̀. I'm the one that's spoken with Má you. yí padà. Don't change my voice. Gbogbo wọn ti sọ̀kan náà. They've all spoken in agreement. Èmi ni mo tàn wọ́n jẹ. I'm the one that deceived them with the spirit of Olúwa ní lies. pẹ́pẹ́ ìwọ Mẹ̀káyà ọkàn rẹ. Because I can see that you, because your heart is still of mine, Ọba kanlẹ̀kùn. and they knock Micaiah's door, Ọba ń pè ọ́. that the king is calling you. Àwọn ìjòyè wa sọ. Wo bí? And the chief Tó said, dààmú ẹ lọ ẹ o. "They were Ọba not àwọn taking oníkan ti you." kó jọ o. All other prophets, they are united that the king Má jẹ́ kí tìrì is yàtọ̀. Don't Lórí let àwọn yours be ìjòyè yẹn different. mọ̀ pé wòlíì olóòótọ́ ni. because the chief know that he's a true prophet, he's a prophet. Tó pẹ́. When you live like king, Lọ́jọ́ ogun tó lọ. you see that party that you are going, Kó o dá gbogbo ọgbọ́n. with all your tricks, Kó o wọṣọ Síríà. even dress like a Syrian, Kó o ṣe èyí sáṣọ Júdà. dress like you're from Judah. Kó o ní bá o. You are not going to come back from that war. Má lọ gbogbo ẹ̀. It's better not to go to that war front. Àwọn wòlíì yẹn ni ẹ́. Other prophets look at you. Gáyà ó ní ẹ̀ dàrú.
There's a mechanic, something wrong with you. Níbo ni tiẹ̀ ti yàtọ̀ tí a How come you from that? You don't even answer them. ìgbọ́n náà wọ́n jù yà gbé sí tẹ́ bàbá. One ọba, ẹgbẹ́ sí túbú láṣẹ yín. Put him in trouble. Tó bá dé kẹ́ tẹ̀jẹ́ ìwọ ló bá But wà when ní he comes, you cannot kill him. ọba sì bò ó ọba ní ẹ mú Màtáyàsì tí bá ti ń bọ̀ ẹ pa. And the king stretched his hand that they should put him in prison. And when he's coming back, they should kill him. Ó lọ́ba And he said, King, kó o tó dé èmi á ti jáde lọ. before you come back, I will have been out of here. Ìyẹn tó o bá dé That's if you come back. kó máa dé. He never come back. Ẹ ti mọ̀ pé gbogbo àwọn tí ń rúlu Nàìjíríà wọ́n yàtọ̀ sọ́ba yẹn o. You know that the rulers we have in Nigeria are not different from that king. Ọba yẹn lọ dá ọgbọ́n kan. And that king, he came up with a trick. Ó lọ chẹ́ǹgì sí aṣọ He now changed his royal robe Syria. to that of Syrians. Júdà wá wọ̀ ti Syria. And that of Judah now wore that of Syrians. Ẹ̀mí olówó bí ẹnìkan wọ̀. And this of God now came on someone. Ó ní ìwọ ọ̀fà ìbò sọ àsọtẹ́lẹ̀ sí. Saying this arrow I'm prophesying to you. Ọlọ́run ni ọ́. God remains tall. Ìbàrẹ̀ Olódùmarè. Your majesty, Mo Lord. gbóṣùbà fún ọ o. Your majesty, Lord. Ọ̀kẹ́ ẹ̀ sì wá ọba yẹn rí. And that arrow located that king. Ó sì mú ọba balẹ̀. And restored the king and brought the king down. Bíbélì wípé ogun sì dúró. And the Bible said, and the wall stood still. Ẹ̀yin bàbá mi Màtáyà jáde wọ́ọ́rọ́wọ́ ni. My father's Messiah came out easily. Praise the Lord. Mi Màtáyà jáde wọ́ọ́rọ́wọ́ ni. My father's Messiah came out easily. Praise the Lord. Hallelujah. President Tinubu. President Tinubu. Mo gbé ẹ lọ sínú májẹ̀mú láéláé pé orílẹ̀-èdè. DSS gbé mi tí n bá tún déwájú yín ohun tí wọ́n tún sọ ni. Even if you arrest me, I will still say the voice of the Lord. I will repeat the voice of the Lord. Ohun Olúwa ni. It's the voice of the Lord. Ẹ ṣé gan ni ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu bàbá ẹ̀ bàbá dáadáa tí àwọn ò ro nǹkan tí àwọn fẹ́ jẹ bàbá yìí ò ro bàbá ìránṣẹ́ Ọlọ́run yìí kò ro nǹkan tó ń fẹ́ jẹ ṣùgbọ́n ẹ má bínú sí wa nẹ́tíwọ̀kì yẹn ń ṣe bákan ni ẹ wo bàbá yìí ó fi iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run wọn ó ń jẹ bó ṣe yẹ kó máa jẹ kò gbé gbàbọ̀ mí nítorí pé gbogbo wa ni Ọlọ́run ránṣẹ́ àwa kan báyìí tá a jókòó tá à ń sá kiri wípé à ń wá kí ká bọ́ kúrò lóko ẹrú ara iṣẹ́ kan tọ́lọ́run rán wa nìyẹn àwa rí i pé àwọn kan wá wà. Ibẹ̀ yẹn gan ni ogun ti máa ṣẹ́ fún ilẹ̀ Yorùbá. And that's why the victory will come for Yoruba land. Ẹ̀kọ́ tí mo sọ ẹ̀ sílẹ̀. Right? Nínú orílẹ̀-èdè tèmi lè gbàdúrà fún. Nigeria is not among the nation I can pray for. Mo lè gbàdúrà fún orílẹ̀-èdè Yorùbá. I can pray for Yoruba Nation. Mi ì lè gbàdúrà. ẹgbọ́n nǹkan tí bàbá yẹn sọ bàbá ní àwọn ò lè gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà mọ́ pé orílẹ̀-èdè tọ́wọ́n lè gbàdúrà fún ni orílẹ̀-èdè Yorùbá Nation irú àwọn akọni tá à ń wá kiri lélẹ̀ irú ìránṣẹ́ Ọlọ́run àwọn tí Ọlọ́run ránṣẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ní ẹja máa bẹ́ ètò lọ. Fún Nàìjíríà I lẹ́la. can pray for Nigeria never. Ẹ̀ka ẹ̀sìn pọ̀pọ̀ lójú Ọlọ́run ẹbí rúbọ. Ẹ wá nípa má ṣe èpè tí ń jà yín ìjọba èpè tí ń jà gbogbo yín. Èpè ń jà yín lógún gan. Mẹ́sẹ̀ lè kówó jẹ. Ẹ̀ ń gbé lọ kóòtù ẹ tó yẹ kẹ́ gbé sẹ́yìn àgbàkẹ́ yìí ń bẹ̀ dà. Gómìnà Kogi kówó jẹ níbo ló ti rí 500 million tó san. Ẹni tó yẹ kẹ́ gbé sẹ́yìn àgbàkẹ́. Things were falling. Olúwa ní ṣe mo lóhun tó ń jábọ̀ yìí. But not you see, can I see what? Kí ló ń bẹ̀rẹ̀ ló fẹ́ pa? Bí a ti ń bá ètò lọ ohun tí bàbá yìí ń sọ ohun tí a ṣẹlẹ̀ ní o ẹ jẹ́ ká rántí ẹ̀yin tẹ́ bá ń fọ́lò wa lórí ètò yìí ní last week Sunday bàbá yìí sọ̀rọ̀ ń pa àwọn plane crash tó máa ṣẹlẹ̀ pé àwọn plane crash kan máa ṣẹlẹ̀ tó dẹ̀ máa ní agbára gan ẹ jẹ́ ká wo lẹ́nu Sunday tó kọjá yẹn sí àná
Ṣé ìgbàgbé ń pa pé plane crash méjì ló ti ṣẹlẹ̀? Ẹ já máa tẹ̀síwájú nínú ètò bàbá yẹn. Happy in Ibadan right now. Ibi lẹwà tí Tolúwa sọ pé ẹ̀rù tí ó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ ta ló tán lánàá yìí. You are here when the Lord said you are going to see what is going to happen in this week that we just finished. Àfẹ́ máa gbogbo tí ó wá orí yín. Because our leaders are wicked. Gbogbo àwọn ọba ayé nìkan bí Olúwa ti ń sọ. The kings are wicked as the Lord is saying. Àwa ìlú náà kò sí ojú àánú lójú wa. Even we, the citizens, we are not showing mercy towards each other. Ẹ má jẹ́ ń tọ́ yìí. Don't let me deceive you. O ò ní bá bànújẹ́ wọnú ọdún tá a fẹ́ mú. You will not enter into the new year with sorrow. Fún yóò ṣẹlẹ̀ o. There will be a lot of crying. Ṣàmì. Say amen. Àti gbogbo èèyàn tó ń wò mí ní gbogbo àgbáyé ẹkún yẹn ò ní kàn yìí. And those watching me all over the world, these tears and the money will not get to your homes in Jesus' name. Ẹ jẹ́ ìrànlọ́wọ́ mi. Let me tell you something. Tí àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Careful. èyí tó tún fẹ́ ṣẹlẹ̀ máa burú ju EndSARS lọ. The one that is going to happen will be worse than EndSARS. Olúwa ń sọ̀rọ̀ wọn ò gbọ́. The Lord is speaking, but they are not listening. Wí. A fẹ́ gbàdúrà lé lórí. I want us to pray concerning all what the Lord has said. Ìwọ ni kó ju ẹ̀mí ẹ, ju ẹ̀mí ilé ẹ, ju ẹ̀mí ẹ. You are the Àkókò one tí a wà ẹ̀kọ́ ní kálukú ju ẹ̀mí ẹ. that should fight for your life, for your home, for your family. Olúwa ní ọmọ mi. The Lord said, my Ọmọ son, àwọn èèyàn mi. tell my people Wọ́n máa fi ìpayín kékeré wọnú ọdún tó ń bọ̀. that they should not enter next year with gnashing of teeth. I almost got arrested for using this phrase. Bí a ti ń bá ètò lọ, ẹ wo àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Gbogbo ẹ̀ ni a ti rí traces pé ó ti ń ṣẹlẹ̀ o. Nítorí pé tí ẹ bá wo lẹ́nujọ́ mẹ́ta yìí, ẹ rí i pé president Niger, àwọn Fúlàní ti lọ bá, wọ́n ti bagé pẹ̀lú ẹ̀ bí wọ́n ṣe máa gbógun ti bàbá Bọ́lá Ahmed Tinubu. Ẹ rí i pé wàhálà ti ń bọ̀ nìyẹn. Ṣùgbọ́n ohun tí ẹ̀jẹ̀ má bínú sí wa, ẹ bá wa fífẹ́ gba prógámù wa bẹ́ẹ̀ lálẹ́ yẹn, sáfíìsì yẹn ó pọ̀ gan. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ, ohun tí àwọn ń gbàdúrà yìí pé kó ṣẹlẹ̀ nìyẹn. Nítorí pé tí ẹ wo El-Rufai wà lára àwọn tó lọ bá president Niger. Tí president Niger náà dẹ̀ ti ń lérí fatafata tó ti ń lérí mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ohun tí à ń sọ fún bàbá wa nìyẹn, kí bàbá darí padà wálé, kí bàbá pín orílẹ̀-èdè Nàìjíríà, kí bàbá bá wa pín. That is the only solution. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ má jẹ́ ká dákẹ́ àdúrà o. Ṣùgbọ́n mi sọ pé kẹ́ lọ máa gbàdúrà fún Nàìjíríà o. Ṣùgbọ́n Tí wọ́n ń jalè yín lórílẹ̀-èdè báyìí. Èmi ń ṣòṣùká ó dẹ̀ gbé kó sí ẹ̀kú. With some of them, I can see them looking for one to support and they are carrying their own coffins. Èmi ń ṣòṣùká
ìjìnlẹ̀ irọ́ ni mo rí inú. He said he has come in, he has entered into their life with anger. Yàrá ló ṣẹlẹ̀ ń bàdàn yẹn. You see that thing that happened in Ibadan? Òkùnkùn kọ́ ọmọbìnrin yẹn ò mọ nǹkan kan kò ṣàmì. Amen. Mo gbàládùá. I pray. Ọlọ́run ò ní fi yín ṣàpẹẹrẹ búburú. God will not use your eye as a bad example. Ṣàmì o. No say amen. Bí ìbínú Ọlọ́run bá máa bẹ̀rẹ̀ kò ní stáàtì mọ́. Ìbá ti fi ẹ̀mí béèrè lọ́wọ́ Ọlọ́run. You have used spirit with prayers Africa as you would have asked from the Lord. Praise the Lord. Hallelujah. Ṣé ẹ ráyè Kìrìsìtẹ́nì? You see Christians, Tẹ́ wà lórílẹ̀-èdè. well, in this nation, Mo bá gbogbo Kìrìsìtẹ́nì wé o. I'm talking to all Christians now. Ẹ jẹ́ arìnrìn wa ní pípé níwájú Ọlọ́run. Let's walk in perfection before God. Praise the Lord. Hallelujah. Mo tún gbàládùá fún yín. I pray for you once again. Bí ìbínú Ọlọ́run bá máa bẹ̀rẹ̀ àwọn ìjọba yín. God is angry with the government. Inú ń bí Ọlọ́run gan-an. God is seriously angry with this nation. Inú ń bí Ọlọ́run gidigidi. God is seriously angry. Inú ń bí Ọlọ́run gidigidi. God is seriously angry. Ẹ̀jẹ̀ àgbàdo àwọn omi yóò tún ṣẹlẹ̀. Let's pray. Ẹ̀jẹ̀ gbé pamọ́. Another one is going to happen. Are you praying to God, asking Him to assist you in getting out of debt? Are you patiently waiting for a response from Him? Washed. Kò ní kan fámìlì tiẹ̀. It will get to your own family. Àwa ní ká jẹ́ ká gbàdúrà. You are the one that should pray. Kó má kàn wá. That should not get to all. The nation that I can pray for. Mo lè gbàdúrà fún orílẹ̀-èdè Yorùbá. I can pray for the Yoruba Nation. Mi ì lè gbàdúrà fún Nàìjíríà I lẹ́la. can pray for Nigeria never. Ẹ̀ṣẹ̀ wa ń ṣàn bí àgbàrá. Our sin is flowing like a flood. Ẹ̀fẹ̀ yẹn ń rúbọ. Within people for sacrifices. Ẹ̀fẹ̀ yẹn ń rúbọ. Ẹ̀fẹ̀ yẹn ń ṣètùtù. God will practical. Orílẹ̀-èdè tó bá dẹ̀ ti kọ̀yìn sí Ọlọ́run kò ní sí àlàáfíà bẹ́ẹ̀. Any nation that has turned away from God, there can be no peace there. Bájá dúpẹ́ ẹ máa pọkàn yín pọ̀ kẹ́ wá kẹjú bá Olódùmarè ní. Let's thank God. Let's make our hearts be united together and pay homage to God this morning. Ọlọ́run mi ò ṣe torí kó wà pẹ̀lú mi. My God, thank you because you are with me. Orílẹ̀-èdè ń gbóná jaja ọlọ́pàá bọ́ta ó ní wọn ò gbọ́. The sin shall not talk. Èpè ti máa yín ọ̀rẹ́ dì í. Radical spell of them already. Èpè ti ń jà yín ọ̀rẹ́ dì. The spell is already fighting them. Orílẹ̀-èdè tí àwọn ènìyàn wà nú ẹ̀ tí ìyà ń jẹ. A nation that people are suffering. Orílẹ̀-èdè tí àwọn ènìyàn fíà. A nation that people are in and there is no peace. Èpè ti ń jà. Èpè ti ń jà. The spell has been casted already. Afẹ́wá sí. Ṣé báwọn ọ̀gá wọn ló ń jẹun? Àwọn tó wá sálẹ̀ ó jẹun. Aṣọ rẹ̀ bú. Ó ti sọ olóyin kan. Ìrẹ̀bú ní ìwọ ọgọ́dọ̀. Èpè ti ń jà already. Èpè ti ń jà ìnira bá àwọn ènìyàn. People are in serious affliction. Dúpẹ́. Let's give thanks to God. Má ṣe o. Ẹ jẹ́ adúpẹ́. Let's give thanks to God. Èmi ò ní tẹ́ wá tẹ àwọn tẹ́ ẹ máa dá pọ̀. Those that you arrange, there were so many. Torí ẹ̀yin ìjọba àárọ̀ ọ̀sán alẹ́ òru gan làwọn èèyàn fi ń ṣépè fún yín. Because government people are pé a fún àwọn èèyàn 50,000 bí ní ọjọ́ Wednesday kí ni wọ́n rí fún báyìí.
Gbogbo ẹ̀yin olólùfẹ́ Koikimedia, ẹ má bínú sí wa. Ní rí jù báyìí lọ létí alẹ́ yìí. Nẹ́tíwọ̀kì yẹn ó rí bákan a dẹ̀ ti try láti switch ẹ̀ but almost the same thing. Bí wọ́n ṣe ń bá lọ, ó yẹ ká ṣe fún yín jù báyìí lọ lórí ètò yìí. Nítorí pé ọ̀rọ̀ tí bàbá yẹn sọ, ọ̀rọ̀ sì pọ̀ gan tí bàbá yẹn sọ, ṣùgbọ́n kò sí nẹ́tíwọ̀kì wa ò fún wa ní àǹfààní láti tẹ̀síwájú, so a máa mú ètò yẹn wá. Gbogbo ayé ẹ̀gbọ́n, àwa ni bàbá o. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. Òtútù alájọ.